ṣebí tí mo bá bojú wẹ̀yìn tí mo bá tún ti rẹ́yìn èèyàn mi ènìyàn láṣọ tèmi ẹ tún káàbọ̀ sórí ètò lónìí lórí ètò Ṣọ́wọ́nyá a tún ti balẹ̀ bàgẹ́ lórí ètò Dayọ̀ Agbọ́lá rédíò TV náà láwa o ibẹ̀ láti ń dá ibẹ̀ láti ń ṣe wọ́ṣọ̀wọ́ṣọ̀ ẹ káàbọ̀ sórí ètò lónìí mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin ọwọ́ ẹ̀rọ lágbé wọlé Ebenezer Obey gbóhùn sókè. ẹ máa gbà wá bẹ́ẹ̀ lónìí nẹ́tíwọ́ọ̀kì wa ó fọ́nbù lórí Dayọ̀ Agbọ́lá lórí Sami Dayọ̀ Agbọ́lá ẹ lè lọ sí Dayọ̀ Agbọ́lá rédíò TV tàbí kẹ́ lọ sí Dayọ̀ Agbo Media Diamond ẹ pàdé wa lórí yẹn nẹ́tíwọ́ọ̀kì lórí Samis yẹn ó ń bínú lọ́wọ́ màá rectify ẹ̀. mo kí yín káàbọ̀ lórí ètò lónìí Adéwálé Ọlọ́lá ọlọ́jọ́ bí àná ẹ káàbọ̀ o Adémi ní kọ́ fún mi lówó ṣáàfíà ló wà Bọ́lájí Olúkáyọ̀dé mo mà kí yín ẹ kú àbọ̀ ẹ pẹ̀lẹ́ owó lẹ́la ń lò a ò níyàwó fi ṣe ẹ ṣe ó ṣá pranpran Lumi Ephraim
Olúmídé Ògúnmákin àbí Ọ̀yá Ṣakínní èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ Lumi Ephraim Olúmídé mo yá mọ̀ pé Olúmídé tó ń lùlù ẹ káàbọ̀ sórí ètò mórí yín Exhibit Carry I can see you welcome to the show Mr. Rasheed ahelo àwọn tèmi ní Destiny nìyẹn Rẹ̀mí Hassan mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ òní ní Thursday ọjọ́ 29 oṣù kẹta ọdún 2018 ẹ káàbọ̀ Rẹ̀mí Hassan mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú àbọ̀ ẹnìkan ní eze ń dìgbò torí yín náà ni adámọ̀ ṣe ayọ̀ lójoojúmọ́ tòní òjọ́ tàná òjọ́ tòní àtúntí dé abalẹ̀ gbàgẹ̀ sórí ètò. ìbùkún adékọ̀yà mi ọlọ́wọlé ra mọ́ alẹ́ mi alẹ́ àkàtà bàbá ló jẹ́. Káyọ̀dé Olúṣọlá àwọ̀ bàbá ló ń ta láti OAU àwọn musicologist tó mòye nìyẹn Dr. Káyọ̀dé Olúṣọlá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá fẹ́ mọ tìfún tẹ̀dọ̀ mísíkì gbogbo bá ṣe bí mísíkì ṣe ń lọ ó máa orchestrate ẹ̀ fún yín bẹ́ẹ̀ ló ń ta gìtá bẹ́ẹ̀ ló ń fọn saxophone ló ń fọn trumpet Káyọ̀dé ẹ káàbọ̀ sórí ètò. Olúṣẹ́gun Adékọ́lá mo rẹ́yìn náà o ẹ má bínú sí mi pé mo pẹ́ kí n tó pè yín ẹ káàbọ̀ sórí ètò lónìí àtúntì dé Aguinede Princess Augusta welcome to the show I can see you ẹ kú àbọ̀ ọba ara wòlíì ọba ara ẹ mọ̀mọ́ káàbọ̀ mo rí yín o ọba ara ẹ káàbọ̀ ṣàlàfíà lẹ́wàsà Caro Grimes how are you my Caro yes Caro Grimes from Springfield how are you doing I recognize your presence how are you how's everything Caro ṣe wà pa. Tommy Fabian Innocent mo lẹ́yìn náà o welcome to the show I can see you Ryan Sharif I can see you welcome Caro Grimes how are you doing how is Springfield how is your health how is your dog how is everything yes òyìnbó lélẹ́yìí ọmọ aláwọ̀ funfun ni òun náà tún jọ ń wá lórí ètò white ni complete white ẹ káàbọ̀ sórí ètò. Jacob Eboma mo lẹ́yìn náà o Jacob Eboma Bọ́lárìnwá Akérólabú mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yàrá ẹ káàbọ̀. Abraham Ògúnmọ́lá mo mà rí yín ẹ kú àbọ̀ o ṣàlàáfíà lẹ́wà Adéyínká Yétúndé James mọ̀rẹ́yìn náà ẹ kú àbọ̀ yes Samis Dayo Agbọ́lá ti wà live nísìnyí o ẹ lè lọ sórí ẹ lè máa ṣọ́ọ̀tù láàrin mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ bínú ṣe rí àwọn equipment tó ń lo network lọ́dọ̀ wa wọ́n fẹ́ tó 35 so àti fóònù àti iPad àti laptop àti gbogbo ẹ̀ àti computers ẹ mọ̀ bínú so network yẹn ń drop bẹ̀tà ń work lé lórí so bẹ́ẹ̀ bá rí wa dáadáa lórí Samis Dayo Agbọ́lá ẹ lọ sórí Dayo Agbo Media Diamond tàbí kẹ́ ẹ lọ sí Dayo Agbọ́lá Radio TV ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta máa clear ẹ má bínú sí wa ẹ bá wa lò bẹ́ẹ̀ lónìí ẹ fomi lò ó. Abraham Ògúnmọ́lá wọ́n ní ẹ kú iṣẹ́ olúwa o Adéyínká Yétúndé James mo rí yín ẹ kú àbọ̀ ṣọwọ́ yálẹ̀tò eléyìí ọwọ́ tá a máa gbà wọlé ọwọ́ ẹ̀rọ ni Emperor Peter òun ló máa gbóni lẹ́nu òbé Emperor Peters mo ti ń dárúkọ arákùnrin láti bí ọjọ́ mélòó kan ó yẹ kẹ́ ẹ ti wá mọ̀ Emperor Peter òun ló máa gbóni lẹ́nu òbé ẹ bá a dá sọ̀rọ̀ yìí ó yá. Peter lọ́jọ́ kan
àwọn ẹran nípa nínú igbó Peter lọ́jọ́ kan. Wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́bí yọ kìlọ̀kìlọ̀ ya ní pàtó. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. mo ní arákùnrin àti Sàní Adé wọ́n jọ gbé gbẹ́rẹ́gì wọ́n gbé kaná. Sàní ní ẹ kìlọ̀ fọ́mọdé ọmọdé ló ti dé lóore. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. Òṣìkà ń dáná ibi nílé, rẹ́bí fi wọ́n níta o. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè bí yọ, kìlọ̀kìlọ̀ yọ ní pàtó. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn. Bọ́lájí Olúkáyọ̀dé say something please. Mi ò rí i ẹ má bínú. Bọ́lájí Olúkáyọ̀dé ẹ káàbọ̀ sórí ètò. Malogis mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ ń yá létò yìí. Emperor Pipi tàré. Kìlọ̀kìlọ̀ yọ ní pàtó. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. Àfòdìrọ̀kẹ́ tí wọ́n fi kọ́rọ́ bí ẹni pé kó bá sílẹ̀ gbẹ́gẹ́rì. Fàkúlò yọ kí ló lè fi ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè bí yọ kìlọ̀kìlọ̀ yọ ní pàtó. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. Ẹ máa gbáwọn òwe tó ń pa òwe. Olóko mi rọ́pò ọmọkọ lọ́wọ́, ẹlẹ́rù oníta kókó gbé sílẹ̀. Ọmọdé kì í sanwó ajá, ọdẹ ọdẹ ní fẹ́ràn kọ́lẹ̀. Ẹlẹ́mu ò ní gbà kó pàgbẹ́ sílẹ̀. Àjẹ́ ọdẹ ló ń para bọ́dẹ. Àjọ ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. Olóko mi rọ́pò ọmọkọ lọ́wọ́, ẹlẹ́rù Olóko bá roko abọ́kọ́ lọ́wọ́. Kò sí bẹ́lẹ́mú ṣe máa tà tó máa fàgbẹ́ sílẹ̀. Ọmọ ọdẹ ìjẹ́wọ́ ajá. Lónìí ó máa la tọ́bọ́gí, ó máa wọ mínísíkẹ̀t, ó máa ṣá prápra. ọ̀dẹ́kẹ́ fún wọn síta àṣírí tú ẹ̀wọ̀n ọ̀pọ̀ lára wọn. Mo ní ká ẹ má bínú, íńtánẹ́ẹ̀tì wa ṣe báṣabàṣá ni o, ẹ má bínú. Dayọ̀ Agbo Media Diamond ó wà hàn. Samis Dayọ̀ Agbọ́lá ìyẹn náà wà hàn. Ẹ jẹ́ ká tá ìkẹta Dayọ̀ Agbọ́lá rédíò TV, ẹ jẹ́ òbúrò náà wọlé, ẹ má bínú. Emperor Pipi tàlẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí. Ọládẹ̀ǹdé orí òkè, ẹ màmá kú jẹ́ mẹ́ta. Ẹ káàbọ̀ sórí ètò sà, ṣàlàáfíà lẹ́wà. Ẹ pẹ̀lẹ́, a tún ti dé sórí ètò Ṣọ́wọ́nyá. Ọ̀la ni Jímọ̀ olóyin, ọ̀la ni Jímọ̀ tó fi Jésù hàn. A ti dé sórí ètò lónìí. Ẹ máa gbà mí mọ̀ wí o. Lórí yín o, Pásítọ̀ Olúbọ́yọ̀ Bámidélé. Ẹ kú àbọ̀, ẹ mọ̀mọ̀ kú jẹ́ mẹ́ta. Ṣàlàáfíà lẹ́wà. Àwọn tí wọ́n kọ́ connection Pásítọ̀ Olúbọ́yọ̀ Bámidélé
ẹ ṣé gan ni mo ní ká invite yín ẹ ti dé Wùmí ńkọ́ àtàwọn àbúrò ẹ̀ God bless you sir báwo dẹ̀ ní ministry ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Táyọ̀ Agbọ́lá rédíò TV náà rèé o ibẹ̀ láti ń dábí ọwọ́ tá a ti wọ̀ bí òwe a kí yín káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní kúkúrú ni ní gíga ni ìṣòyìnbó ni ìṣe dúdú ìṣe captain ẹ káàbọ̀ sórí ètò Balógun Bídèmí mo rẹ́yìn náà o ẹ káàbọ̀ sórí ètò ajá ọdẹ ògùdọ̀ fọmọ ọdẹ ṣeré ẹ prọpítì ràré ọmọ ọdẹ àwọn ọ̀tẹ́ntì jùjú lélẹ́yìí tí ẹ bá ń gbọ́ nǹkan tó pé jùjú màá sọ díẹ̀ fún yín lára tán jùjú Jewelries ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yáyan rèé ẹ kú àbọ̀ àtúntì dé wẹ́rẹ́ bí èjì alẹ́ adé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta adé ẹjẹ́ kólókó máa roko adé ẹjẹ́ káwọn ọlọ́nà ó máa yẹnà àwọn tó ń ṣiṣẹ́ ẹjẹ́ kan máa ṣiṣẹ́ wọn o ọlọ́kọ̀ ẹjọ́ máa wá ẹni tó ń kọrin ẹjọ́ máa kọ́ àwọn tá à ń ṣètò ẹjẹ́ máa ṣètò wa lọ ànífẹ́ ìkankan dí ẹnikẹ́ni lọ́wọ́ ojú ọ̀run tẹ̀yẹ pò láì fapá kanra wọn mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Tèmítọ́pẹ́ Mẹ́rímèt ẹ káàbọ̀ o Bọ́lájí Olúkáyọ̀dé mo tún rí yín lórí kejì ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ ẹ share rẹ̀ fún àwọn ọ̀rẹ́ yín kán lè rí ẹ share rẹ̀ kán lè rí ẹ share rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. wọ́n fẹ́ kó tán lọ́rùn sílẹ̀ torí kẹ́rin yẹn kò ṣe rárá. Lẹ́ẹ̀kan sí sórí ètò lọ́wọ́ yìí Emperor Pípítà ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ó ló ń bọ́ lọ́wọ́ ẹ máa gbádùn wa lónìí bóyìnbó ṣe ń gbádùn sìgá lẹ́kìtì ń gbádùn Èkìtì ìta ń gbádùn iyán táwọn Ìbàdàn ń gbádùn àmàlà ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá lẹ́tò Ọlátórègún òkú ẹ̀fẹ̀rẹ̀ Fúnkẹ́ mo rí yín o Ọlátórègún òkú ẹ̀fẹ̀rẹ̀ Fúnkẹ́ ẹ má má jẹ́ yín mi ó yọ mo morúkọ ń pè dáadáa ẹ̀jẹ̀ ti nǹkan mo mí Ọlátórègún òkú ẹ̀fẹ̀rẹ̀ Fúnkẹ́ ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. ó ga lára yín a ti ṣe bọ̀lọ̀ tí ó ní ó fọ́ rábìlì bí àjọ báwọ̀ ṣe. ẹgbẹ́ báwo ló ṣe ń dójú ọlọ́tí ọmọ Akin ló sọ bẹ́ẹ̀ o ó níjú ọlọ́tí ẹgbẹ́ agbọ́ bá yẹn ń jóná ó yà ó dà ọmọ Akin gbóhùn sókè oríṣiríṣi orin different title làwọn èèyàn fọ́nrin láyé sí i ó yá let's go. ó yẹ kó lórin ọlọ́tí ni oníjú ọlọ́tí. ọmọ Akin ọmọ with a drink for you. Oh baby rolling rolling. mo ní ojú òpó
ṣí sílẹ̀ anytime tẹ́ bá ti rí wa lórí ètò ojú òpó wa ṣí sílẹ̀ ẹ lè pè wá wọlé ẹ bá wa sọ̀rọ̀ ẹ béèrè ìbéèrè 443 410 2427 443 410 2427 ojú òpó ti ṣí sílẹ̀ o ìjọ ọlọ́tí rèé ìjọ ọlọ́tí ọtí ọmọ akínì yẹn oníjọ ọlọ́tí. bóòlù ọlọ́tí ló pé kò lọ́lọ́tí bóòlù ọlọ́tí ṣe ń jó. If you want nylon, baby, you be screaming, yeah. I'm in the club tonight, I want to have fun tonight. We the ball tonight, all the girls them hot tonight. I'm looking for that girl with the big back. DJ turn it up, everybody rock it up. What you come and do, baby girl, now who are you? I mean, go take what and do. Come in, Mr. Come and do. Baby girl, make you touch your toe, let's rock and roll. Baby, not this one. One beat go out like control. Up and down, go down low. Let me go to make you go down low. Touch your toe, baby girl. I want you to roll your let's go. Let you drop it low. When it's so, let me roll up. I'm drinking. ẹ̀yin tẹ́ bá ti download app wa ẹ tètè lọ tààràtà ẹ lọ download ẹ Ruth Ọláìdé Adéjùmọ̀ mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ ìjọ ọlọ́tí náà pẹ̀lẹ́ ìjọ ọlọ́tí ọmọ akínní Olúṣèyí Ṣóbisílẹ̀ ẹ káàbọ̀ mo rí yín ẹ kú àbọ̀ ọmọlára Ìlúdóyin kwaya mistress mórí yín o bó oníṣẹ́ wà ṣọwọ́ ń yá ó mọ̀ tọ́jọ́ mẹ́ta kẹ ẹ̀yìn rèé ìwòyí ìjẹjọ kọ́ yìí tá a ríra wa òkè àrírájọ Sunday ṣàlàáfíà lẹwà ọmọ ńkọ́ bàbá náà ńkọ́ ṣe ń gbádùn wa ìjọ ọlọ́tí rèé ìjọ ọlọ́tí ìbílẹ̀ ló máa wọlé yìí ìbílẹ̀ ó ní wọ́n ń jẹ ìrẹsì wọ́n ń jẹ yán èmi yọ jẹ́ bá ń tèmi Fúnmi Adélẹ́yẹ mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò ó yá ìbílẹ̀ wọlé gbalẹ́nu ẹ̀. Baba fasiga, baba fakoli, wala go cruiser, baba bakoli. When I want to see how we love our body. Baba ya uliga, na waya koki. Baba koni, baba beyedo. Baba nice cream, baba busoko. Baba boyu, baba bukoko. Baba skaka, wo mo joli mpopo. Ẹ̀yin ló ṣíbí, àwọn tó wọ́pọ̀. Àtúkọ̀ mẹ́lẹ̀ bá tó ní fanakọ̀. Àwọn kò fún ọ láì jọmọ́ sọ kọ́kọ́. Oní bí wí tí a ti àtàwọn mọ̀. Ó yá, kẹ́sì, kẹ́kì, múlẹ̀. Má ní mímú ẹ̀ jọ fíbílẹ̀. Lẹ́mi kiri fílẹ̀. Ṣàlùmí jọ ọmọ jẹ́ ìfilẹ̀. Ọláṣílẹ̀ Ọlátúnjí orí yín o ẹ ṣé gan ni Fúnmi Adélẹ́yẹ wọ́n ní your outfit fit is lovely ẹ ṣé God bless you ẹ kó mi jẹ rush ọ̀rẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá mi share fídíò yẹn lórí péjì yín ẹ jọ̀ọ́ ẹ share rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn ó rí ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ń pa ẹ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV náà láwa ìbílẹ̀ làwọn eléyìí ẹ̀rí ìbílẹ̀ rèé DHN ìbílẹ̀ rèé Ayọ̀túndé Ayọ̀díran mo mà tún rí yín ẹ káàbọ̀ ẹ ti wọlé ìbílẹ̀ rèé lónìí ìbílẹ̀ làwọn eléyìí àwọ̀ ojú mi nìkan ní í ṣe tìbílẹ̀ ọmọlára Ìlúdóyin Ruth Ọláìdé Adéjùmọ̀ Olúṣèyí Ṣóbisílẹ̀ Ayọ̀túndé Ayọ̀díran gbogbo yín mo rí Fúnmi Adélẹ́yẹ ẹ̀wọ̀n ṣeun ìbílẹ̀ làwọn eléyìí jọ ẹ bá wa máa share rẹ̀
wọ́n ná fún ẹlẹ́bà ó ń tọrọ síbí nǹkan tó yẹ kó kí wọ́n bọ̀ wọ́n gbẹ̀mú fún ẹ ó lọ wá straw. Can you imagine that? Wọ́n ti kó sí suit fojú wẹ́ àkàrà kan. Kí ló dé na only you bá kan. Wọ́n ti kó sí suit fojú wẹ́ àkàrà kan. Fojú wẹ́ àkàrà kan. Wọ́n jẹ́ ẹ̀sìn, wọ́n jẹ́ ẹ̀sìn kìí. Ìdí ọbẹ̀ yan, wọ́n mú kó ìbọn kù fàtà. Ìdí ọbẹ̀ mu, wọ́n jẹ́ ẹ̀sìn. Ẹ̀yin tẹ́ bá ráyè jó níbi tẹ́ bá wà ẹ mọ́ jó. Ẹ̀yin tẹ́ bá ráyè jó ẹ mọ́ wò wá kẹ́ máa comment. Ìbílẹ̀ proper. Ọlárewájú Ọlágbèmí ọkọ rẹ̀ Sean Àjọyà. Bad person no bad person. Mọ́nà mi bad person no bad person. Ẹ̀jọ̀ ẹ bá bá ṣé ààrẹ bá bá ṣe ń wọlé ẹjọ́ ẹ ṣe. You are Facebook, I am a jump. Facebook, I am a Thomas. And to see that was a question. But I too late, but I'm Ọ̀pọ̀ ẹlẹ́bà àwọn wá síbi, nǹkan tó yẹ kó kọ́wọ́ bọ̀, ẹ bá mi wá àti sírí. Ọkọ rẹ̀ bad person no bad person. Òfórì Ebenezer Òbórì ẹ bá rántí ẹ̀. Ọmọ Ghana ẹ rántí ọjọ́ tá a lọ sí pálásì ọba Ondo tó tún rí torí èrè tiger lórí tébù ó tún ní wọ́n tún lé òǹdé láti Ghana léde ṣe báyìí. Good man no good man and bad man no bad man. Yes, Ayọ̀túndé Ayọ̀dìran ẹ ṣe. Ẹ̀jẹ̀ agbọ́lọ́rọ̀ kókà ó ní do something olówó ló ṣe something owó ló do something kókà ló sọ bẹ́ẹ̀. Ọlásùnkànmí Àríyìbí mo rí yín o. Ọlásùnkànmí Àríyìbí mo rí yín ẹ káàbọ̀. Ọlásùnkànmí Àríyìbí happy Easter sir. Ẹ ṣe same to you happy Easter. Ṣé ń gbádùn wa lórí ètò lónìí? Do something rẹ owó náà fi ń do something. Dúró dọ́là Ọ̀túnba Káyọ̀dé orí ẹ o ẹ káàbọ̀ sórí ètò bóò ni mọ́mì nǹkan ṣọwọ́ yá house everybody ẹ ṣé God bless you. Ọlásùnkànmí Àríyìbí ẹ bá wa share rẹ̀. Happy Easter ọ̀la ni Good Friday Jímọ̀ olóyin owó náà fi ń do something. Philip Ọ̀ṣárè ẹ káàbọ̀ mórí yín ẹ kú àbọ̀. Ọ̀làdìmẹ́jì Gbénga Olúgbẹ́mi níyì mórí yín o ẹ káàbọ̀. Ó kọjá bí kíáfù bẹ́ẹ̀ ni o. Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní bàbá o nice program ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ni lónìí ó máa kọjá bí kíáfù ó máa ṣá prápra ó máa látàn bọ́gí àwa mínísítẹ̀ adẹ̀túpa láńtàdá ní tí máa yẹ pé ó ta sánsán owó ló ń do something owó rèé. Ẹ ṣé Philip Ọ̀ṣárè wọ́n ní wishing you a wonderful Easter season God bless you. Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní Prophet Dami Paul will be watching you soon. Ok ẹ ṣeun. Adéwálé Ọlọ́lá mòrípò ti wọlé God bless you. Philip Ọ̀ṣárè mo kí yín. Ẹ jẹ́ sáré ṣe advertisement yìí bó ní ṣe ń lọ. Ẹ̀rí kìíní mo mú dání yìí. Yes. Mo fẹ́ kẹ́ ẹ dà gìrìgìrì wá kẹ́ ẹ bá wa ń bẹ̀. Lọ́jọ́ Friday ni o ní Maryland ni. Ẹ̀yin tẹ́ wà ní ibikíbi káàkiri Amẹ́ríkà ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ ń bẹ̀ ẹ máa bọ̀ ẹ wá wò ó. One day of prayer, one day of praise. Joy unspeakable tíìmù nìyẹn. Friday on the 30 sí Saturday on the 31st ní March 9 p.m. to 3 a.m. Ibo náà ti máa ṣe African Christian Fellowship 6706 Annapolis Road ISV Maryland ibẹ̀ náà ti máa ṣe. Ẹ pàdé wa ń bẹ̀ ẹ pàdé wa ń bẹ̀. Prophet Dami Paul
àwọn náà ń ṣètò ẹ̀, àwọn ni host Prophet Ami Paul àwọn náà ń ṣètò wọ́n máa ń pe program yẹn ní kátayé yanjú ẹ̀, wọ́n tún máa ń pè kan ní ká sáré yanjú ìṣòro yìí kíákíá. Eléyìí kátayé yanjú ẹ̀, ẹjẹ́ àtayé yanjú ẹ̀, kò gbé abádọ́run ká tó prosper, ẹjẹ́ máa prosper lọ́ndẹ̀ ayé yìí náà, ẹjẹ́ àtayé yanjú ẹ̀. Ẹ wo àwọn olórin tó wà ńbẹ̀, ẹ wò báyìí pọ̀ tó, màá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn fún yín. Do something. Fúnmi Adélẹ́yẹ wọ́n ní I mean your outfit is lovely, mo get ẹ mo mọ̀ pé aṣọ mi fine ni sípò mo ṣe wá igwe mo ṣe wá lónìí. Olúṣẹ́gun Adéayé ní gómìnà lọ́la l'Ondo state ẹ mọ̀ káàbọ̀ bóò ni àǹtí Fọláṣadé ń kọ́ ẹ káàbọ̀ lórí ètò wa ṣọwọ́ yẹn rèé o. Ayọ̀dèjì Emmanuel mo rí yín o Ayọ̀dèjì Emmanuel ẹ káàbọ̀ sórí ètò. Ọlásùnkànmí Aríyìbí wọ́n ní tẹnumọ́ bẹ́ẹ̀ ni yes mo ń tẹnumọ́ láti jẹta mo ti ń tẹnumọ́ prógrámù yẹn kátayé yanjú ẹ̀ kásáré yanjú ẹ̀ ẹ máa bọ̀ Maryland ní ọjọ́ kan àdúrà ọjọ́ kan ìyìn ó máa kọjá bìkẹ́fù ẹ wá dúró àwọn olórin tó wà ń bẹ̀ màá tún pè fún yín màá pórúkọ wọn fún yín. Philip Oshare I'm really enjoying your program ẹ wo God bless you celebration eléyìí by Kool and the Gang. Let's celebrate. We go celebrate and have a good time. It's time to come together. It's up to you. What's your pleasure? Everyone around the world can come. It's a celebration. Thank you, Philip Oshare. He said, more grace to soar high. Amen. God bless you. Janet King, mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò. Janet King, I can see you. Welcome to the show. Ṣọwọ́nyáre. Gẹ́gẹ́ bó yẹn sọ, holiday bẹ̀rẹ̀ láti ọ̀la. Good Friday. Ibikíbi tẹ́ ẹ bá wà. Bóyá Amẹ́ríkà lẹ́wà ní. Bóyá Nàìjíríà lẹ́wà ní. Ibikíbi tí ẹ bá wà. Holiday bẹ̀rẹ̀ lọ́la. Ọ̀la náà pè ní Good Friday. This is old school, yes. Philip Oshare, God bless you. This is old school, you love it. Yeah, I love it too. Ẹ ṣé, inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe comment here. I'm so happy the way you are commenting. Yes, God bless you. Yes, tomorrow holiday máa wà títí di Monday. Ìgbádùn kẹlẹlẹ ni ẹ pàdé wa lórí ètò lọ́la. Ó máa la tọbọgi lọ́la. Ọ̀la ni Jímọ̀ Olóyin. Ọ̀la ni Good Friday. Ó máa dùn. Ó máa yẹ kí ni? Ó máa dùn. Let's celebrate. Come on now. Celebrate good times. Come on. Let's celebrate. We're gonna have a good time tonight. Let's celebrate. It's all right. We're gonna have a good time tonight. Let's celebrate. It's all right. Mo ní lọ́la ọ̀la ni Good Friday. Ó máa la tọmọgi. Ọ̀la lọ́jọ́ táwọn Adéwálé Ọlọ́lá tán lọ kan Jésù mọ́kí. Tẹ́ ẹ bá wojú ẹ̀ ó wà lára àwọn tán ṣònú fídíò yẹn inú móbì yẹn. Àwọn tán lọ kan Jésù mọ́kí ó wà lára wọn. Òun ló mú Àmàdání àti ṣó síìsì. Ó máa ṣá prápá. God bless you Fúnmi Adélẹ́yẹ. Ó máa ṣá prápá. Holiday wà látọ̀lá lọ. Holiday wà l'Amẹ́ríkà. Holiday wà Nàìjíríà. Holiday wà ní UK. Holiday wà South Africa. Holiday wà ní Germany. Holiday wà ní China. Gbogbo bẹ̀rẹ̀ holiday wà. Àwọn tó pè mí Ghana gan holiday wà ń bẹ̀.
so kẹ́nibọ́dì mọ́ purọ́ holiday ń bẹ tomorrow so kájọ celebrate holiday yẹn ni o let's go oya ẹ má jòyè àyè lẹ́nu. mo ló máa ṣá prápra ó fi mú ó ta sánsán ó ta lẹ́nu ó dìbò gan óre lórí ètò yìí lónìí ọ̀rọ̀ kékeré kan wà tí wọ́n bá wa sọ kò ju bí ìṣẹ́jú márùn-ún lọ kó tó dìgbà náà ná mo ń bá wọn ò tí ì dé. Celebrate nǹkan tó ní sọ nìyẹn take a holiday mọ wọ́ọ̀kì ara ẹ pa mọ fi iṣẹ́ bàyí ara rẹ jẹ́ sinmi díẹ̀ just some time to celebrate one day out of life nǹkan tóbìnrin yìí sọ nìyẹn Madonna. Oyètúnjí mo màmá rí yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé mo ló máa ṣá prápra lónìí ó máa wọ miniskirt àtúfà látàdání Tósìn Oyètúnjí ẹ káàbọ̀ holiday bẹ̀rẹ̀ látọ̀la Ayọ̀dèjì Emmanuel ẹ tún wọlé sórí eléyìí mo rí yín I can see you I can see you I can see you. Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyẹyẹ mo rí yín o Tèmítọ́pẹ́ Desmond mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálé ètò tó ń lọ lọ́wọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni o tó bá dago 4 àbọ̀ lónìí aago 4 àbọ̀ lónìí ẹ pàdé wa lórí ètò wa ètò yín Àyọkà orí ètò yìí la ti ka ìtàn ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀ ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀ àkàrà ogun tẹ bá rántí ẹ orí ètò yìí la tún àkà lónìí aago 4 àbọ̀ ẹ pàdé wa ẹ ń tẹ̀ wá Nàìjíríà aago 9 àbọ̀ ní ká ẹ pàdé wa Tèmítọ́pẹ́ Òjó mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò Tèmítọ́pẹ́ Òjó mo rí yín ẹ kú àbọ̀ ẹ pàdé Ọládé Ọ̀rọ̀pọ̀ láago 4 àbọ̀ lórí ètò Àyọkà lórí ètò yìí ẹ pàdé wa Fẹ́mi Akins mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálé ètò tó ń lọ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti download application wa lọ́fẹ̀ẹ́ ni o lọ́fẹ̀ẹ́ ni ẹ lọ sí Google Play Store ẹ̀yin kan táìpù Dayọ̀ Agboola lásán ó máa gbé jáde ẹ download ẹ máa gbọ́ rédíò wa ibikíbi tẹ́ ẹ bá wà around the world kì í
rédíò tó máa dé state kan tó máa dákẹ́ tó máa dé ìpínlẹ̀ kan tó máa dákẹ́ irọ́ ẹ lè gbọ́ lórí kọ̀ǹpútà yín ẹ lè gbọ́ lórí fóònù yín ẹ lè gbọ́ lórí ipad yín bẹ́ẹ̀ bá ní tablet gan ẹ lè gbọ́ ń bẹ̀ anything tó wá lè connect mọ́ internet bó jẹ́ television yín tó wá jẹ́ smart tv ẹ máa gbọ́ lórí ẹ̀ Dayọ̀ Agboola rédíò ni tẹ́ ẹ̀ bá dẹ̀ fẹ́ download app ẹ̀yìn ẹ̀kàn tẹ dayoagboola.com/radio ó tán ló bá gbé yín dé wẹ́bsáìtì yẹn lónìí ó máa kọjá bẹ́ẹ̀ Àdáwà super Admiral Délé Abíọ́dún bá wa dá sí i. Kí ni mo kọ sókè yìí o? Kí ló dé? Délé Abíọ́dún rèé àwọn special jùjú mo ní máa sọ nǹkan fún yín nípa jùjú lẹ́ẹ̀kan mi ò gbàgbé o kí ló mú jùjú tó fi yàtọ̀ sáwọn orin yòókù ó yàtọ̀ sí gospel music ó yàtọ̀ sí gbogbo àwọn orin yẹn jùjú ó yàtọ̀ ohun tẹ́ fi máa mọ̀ pé ẹni kọ jùjú gidi ni pé ẹni mo yẹ sọ̀rọ̀ báyìí èdè Yorùbá mò ń sọ Yorùbá mo dẹ̀ ń sọ bákan náà ní ti jùjú àwọn orin yòókù tó bá kọrin wọ́n bá for example wọ́n ní afọpẹ́ fọ́lọ́run kò túmọ̀ nǹkan orin tá a fẹ́ kọ́ ń bẹ̀ ara nǹkan tá a kọ́ ní school ni o mò ń fún yín díẹ̀ bẹ́ẹ̀ mo gbé jáde àwọn musicologists wà lórí ètò wọ́n á máa mọ ìtumọ̀ nǹkan mò ń sọ yẹn afọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti ohun ìrọ́ ó rọ̀ǹgì bàjẹ́ bàjẹ́ afọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa bóyá yẹ kó rí yẹn ó lọ nìyẹn so kò easy fáwọn èèyàn láti compose orin sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bẹ̀tẹ̀ àwọn táǹkọ̀ jùjú ìyẹn lẹ́gbẹ́ àwọn pèsè ńlá náà ṣe Abe show I can see you mo ń sọ ohun tó máa jẹ́ kí jùjú special sáwọn orin yòókù òun lè ṣe rọ́pọ̀lọpọ̀ èèyàn táǹkọ̀ jùjú ẹ bá ní afọpẹ́ fọ́lọ́run ọpẹ́ kí ló ń jẹ́ ọpẹ́ ìyọpẹ́ fọ́lọ́run fún ọlọ́run ló ń jẹ́ bẹ̀tẹ̀ àwọn táǹkọ̀ jùjú ẹ mọ́ fọwọ́ yẹn kọrin yẹn tó máa kọ́ orin Yorùbá náà máa kọ́ wá dẹ̀ play instrument sí ó jẹ́ kó difficult but a lot of people don't know it jùjú kọjá be careful ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ play jùjú ẹgbẹ́ bóyá kọ́ ó ní kí ni mo kọ sókè yìí bẹ́ẹ̀ bá máa sọ Yorùbá náà báwo lẹ́yìn máa sọ kí ni mo kọ sókè yìí o ẹ rí bẹ́ẹ̀ ni ó lójú àwọn tó ń kọ jùjú experience ni gbọ́n sókè délé. ẹ̀yin ẹ̀wọ̀ ilé tó bẹ́ kọ́ ó ní ètò ìgbéyàwó láyé ń bí ọba olúwa ló fi lélẹ̀ gẹ́tì ẹ̀ àwa lànà wà lè ní ire níta wá Délé Abíọ́dún lórí ètò lónìí. máa láàkì orin arákùnrin mọ́ FBC yìí ẹ fi mí lẹ̀ ẹ jí ń jíjó kábíyèsí kí nìyẹn ṣé kò sí fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ń jíjó kábíyèsí Dr. C gbóhùn sókè. Kábíyèsí torí pọ́lúwa bless me. So everybody get in the groove, make you buckle your shoes. I'm on me move to bust some moves. Are you ready? Are you ready?
Ṣèyí Akínbínú ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń wo orí ètò ẹ má bá wa share rẹ̀ ẹ jẹ́ kẹ́rì nílé kẹ́rì lóko kẹ́rì lọ́nà odò ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yáre mo ní lọ́la odidi wà á máa gbádùn ara wa bí ògbó yín bá ṣe wà nílé ẹ ti máa sẹ́ndì orin yín lọ́wọ́ orin tẹ́ fẹ́ kí n bá yín wá sílẹ̀ ọ̀la yẹn máa latán bọ́gí Jímọ̀ olóyin lọ́la o Good Friday. Baby, be so around. I don't wanna rock you. I wanna see you shake your body. Let everybody know you're feeling. And you know me, forget your sorrow and your worry. Don't wanna see you frown. Now wait till they hold you down. Ọ̀làlẹ́yẹ Fáṣọ̀rántì ìmọ̀ káàbọ̀ lórí ètò rí à Ọ̀làlẹ́yẹ Fáṣọ̀rántì mo kí o ní káàbọ̀ fi mí lẹ̀ kí n jíjó kábíyèsí ó yá. torí polúwa bùkún mi ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ n jíjó kábíyèsí Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní bàbá o ẹ màmá ṣeun Tèmítọ́pẹ́ Desmond wọ́n ní right on sir God bless you wọ́n ní yìn bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa share rẹ̀ ọmọ Yorùbá pọ́nbélé ìmílẹ̀ kí n jíjó kábíyèsí very Yorùbalistic Mr. KB èwo tó nìyẹn o Mr. kábíyèsí okay mo get ẹ̀ àbí KB mi ò lè wọlé tún mi kábíyèsí KB ìmílẹ̀ kí n jíjó kábíyèsí jọ wọ́n ní PA to Pastor Dami Paul ó wà online ẹ bá wa sẹ́ndì orúkọ wọn ká lù wọ́n lọ́gọ́ ẹnu PA to Pastor to Prophet Dami Paul ẹ káàbọ̀ sórí ètò wa o orí ètò ṣọwọ́ yáre Orlando ní má wò mí róró bí iṣẹ́ máa jíṣu lọ́jà lórí ètò wa lónìí. Okay, Tèmítọ́pẹ́ is the PA to Pastor Dami. Okay, mo ti get here. Tèmítọ́pẹ́ Desmond. Alright, mo get here. That's your name, sir. KB. Okay, no problem. Orlando rè mo lè gbà lẹ́nu Orlando kí n dẹ̀ tún gbé bọ́ Orlando àbí yes ẹ máa wò ó wípé mò ń gbé kinní jáde my first name is KB sir okay KB alright KB Ọlásùnkànmí Àríyìbí ọ̀dà o mo gbọ́ yín o orúkọ tó bá wẹni là ń jẹ́ lẹ́yìn odi yes jẹ́ mo sọ mo ní ètò yìí program yìí ọjọ́ kan àdúrà ọjọ́ kan praise one day prayer one day praise joy unspeakable host wa Prophet Dami Paul ní o àwọn náà máa host wa ní African Christian Fellowship 6706 ẹ máa kọ́lẹ̀ bí mo bá ṣe pé yẹn o 6706 Annapolis Road ISV Maryland host wa Prophet Dami Paul yes kátàyé yanjú ẹ̀ kásáré yanjú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kátàyé yanjú ẹ̀ kásáré yanjú ẹ̀ jẹ́rìí àwọn olórin tó wà ń bì ojú ti ń dojú àgbà mo rí dáadáa mo rí Adébóyè Gabriel Esther Adéwùmí Babafẹ́mi Ọ̀pálẹ̀ Oyèlẹ́yẹ Fẹ́mi Oyèlẹ́yẹ ọ̀nà méjì ni ọkọ̀ máa ń sá kínní kan Fúnmiláyọ̀ Òní Adékúnlé Abẹ́chẹ́chẹ́ mo rántí Abẹ́chẹ́chẹ́ mo sọ fún yín pé Abẹ́chẹ́chẹ́ ń bọ̀ lórí ètò yìí Jímọ̀ ẹ̀wò wọ́n pọ̀ bẹ́ẹ̀ máa ka orúkọ wọn fún yín láìpẹ́ Joy Unspeakable yes Prophet Dami Paul wọ́n ń gbé bọ̀ ní Maryland nínú mo pè yẹn
6706 Annapolis Road Iveville ni o. Dáṣẹ́tò yé gé ìjàre mo ní mo gbà gbà lẹ́nu ẹ̀ máa tún gbé fún Ọ̀dádò. Má wò mí roro yẹn rèé kátàyé yanjú ẹ̀ Joy Unspeakable Prophet Dami Paul wọ́n ń bọ̀ ní Maryland lọ́la ni o Friday mọ́jú Saturday ó tún wà Saturday náà màá mọ̀ sọ fún yín kétò tó parí. Kí ló dé màá tẹ́ ẹ padà sílé o Orlando ẹ má bínú òde ó mú mi ṣeré ni. Ẹ̀yin tẹ́ bá wà lórí ètò níjẹta mo sọ ìtàn fún wa mo ní ẹnìkan ló kọ́sàn ní Adéléré ẹnìkan ló kọ́sàn ní Adélórin ẹnìkan ló kọ́sàn ní Adébáyé ta gìtá mo lè sọ fún yín pé Apostle Moses Ọláìyá Adéjùmọ̀ tí o gbọ́ mọ̀ sí bàbá Sàlá ó lè yà yín lẹ́nu bàbá Sàlá ló kọ́sàn ní Adélórin ló kọ́ gìtá ló kọ́ níṣẹ́ bàbá Sàlá ń kọrin o ẹ̀yin ò mọ̀ bókùndé náà ṣe ń kọrin gbogbo wọn náà ń kọrin ẹ̀ mọ̀ wọ́n kàn wá mẹ́rẹ̀ tíátà wọ́n mú ní mòóyò ní o wọ́n mú ní ayò gan níjẹta yẹn mo wá gbé lára àwọn àwo tí bàbá Sàlá ti ṣe wọ́n pè ní àgbọ̀ǹgbọ́tọ̀ èdè òyìnbó koro mo play ẹ̀ dé àárín kan because torí táìmù wa mo ní àní play ẹ̀ tán lónìí màá parí ẹ̀ lẹ́yìn Orlando ọwọ́ màá gbé sí lọ́wọ́lọ́wọ́ báyìí aago 2 ti kọjá ìṣẹ́jú 2 lọ́dọ̀ wa ń bí ẹ̀yin ti Nàìjíríà aago 7 ti kọjá ìṣẹ́jú 2 lọ́dọ̀ yín o ẹ̀yin ará UK aago 7 kọjá ìṣẹ́jú 2 ẹ̀yin tẹ́ wà ní Texas bẹ́ẹ̀ Houston aago kan tí yín kọjá ìṣẹ́jú 2 ẹ̀yin ará Canada aago 2 tí yín náà kọjá ìṣẹ́jú 2 ẹ̀ tẹ́ wà ní Ghana aago 6 kọjá ìṣẹ́jú 2 lọ́dọ̀ yín ni lórí ètò Sówónyá la wà láti Dayo Agboola rédíò TV I'm being live to you láti da Babalonta Digital Studio ó yẹ fẹ́ ṣe jíngù àbẹ́ fẹ́ ṣe àwo àbẹ́ fẹ́ ṣe demo àbẹ́ fẹ́ ṣe fóun àyẹ̀bẹ́yìn pásítọ̀ tẹ́ kàn fẹ́ preach tẹ́ fẹ́ fi sórí WhatsApp tẹ́ fẹ́ jẹ́ kó ní studio effect ẹ máa bọ̀ ní Babalonta Digital Studio studio ìkalẹ̀ sí Baltimore ẹ pè wá lẹ́yìn ètò ẹ pè wá sórí fóònù 443-760-8578 443-760-8578 ẹ wá ṣèkéde yín o lórí rédíò wa ẹ wá ṣèkéde yín lórí tẹlifíṣàn wa lójoojúmọ́ ni Adéwálé àgùdà òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ìṣòwò ọjọ́ wa là ń jẹ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi àgùdà òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì tó o mọ nǹkan tó ń jẹ́ gùdà kátólíìkì ni kátólíìkì ò gbowó wọn lọ́dọ̀ Gẹ̀ẹ́sì Róòmù náà ti ń gbowó wọn iṣẹ́ ọwọ́ wọn náà ń jẹ ìtumọ̀ owó yẹn nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀pọ̀ tó ń ṣe bíbí máa ń lóde iṣẹ́ ọwọ́ wọn ò ṣe rí.
Orlando yìí lẹ́yìn Orlando yìí bàbá Sàlá ni máa gbé sí kó parí eléyìí tó sọ fún wa àgbọ̀ ọ̀gbọ́tẹ̀dẹ̀ níbo làgbọ̀ ọ̀gbọ́tẹ̀dẹ̀ lánàá bàbá Sàlá sí wọ́n ló bẹ́tà kéèyàn jẹ́ ìlítẹ̀ kó wọ́n mọ̀ nǹkan kan ju pé ẹni tó mọ̀ láàbọ̀ because àbọ̀ ẹ̀kọ́ a máa pani. Johnson Àjàlá ẹ káàbọ̀ Johnson Àjàlá mo kí yín ẹ káàbọ̀ ẹni tó máa sọ fún yín pé iná ó ní positive ó ní negative tí wọ́n wá sọ fún pé positive yẹn o life nìyẹn pé negative ẹ̀ pé yẹn ni neutral tí wọ́n sọ fún akọ̀wé pé positive negative ni alọ́dì kan tó bá wù ú mú bẹ́ẹ̀ iná gbé nìyẹn àbọ̀ ẹ̀kọ́ nìyẹn bọ́n wá sọ fún ẹ pé iná ní positive ó ní negative positive yẹn ló ní náà nú o má fọwọ́ kàn o lè mú negative kò ní ìyẹn kan ṣe é grand nìyẹn bẹ̀tọ́ wá lọ di positive mú torí pé òkẹ́kọ̀ọ́ wọn kàn sọ fún ẹ pé ó ní positive negative kàn lọ di ẹni wọ̀n mú àbọ̀ ẹ̀kọ́ nìyẹn a máa pààyàn ó ní èdè àgbọ̀gbọ́ tán tó ṣẹlẹ̀ sí bàbá Sàlámbì gbogbo ara máa gbọ́ Diamond mi ò jẹ́ nínú owó ẹ mọ́ mo fẹ́ jẹ́ ń bẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà tó wá fẹ́ jẹ́ ní owó mi oh you are not serious àjọ tó ti ẹ̀ ń gbọ́ ètò yìí ó wà pé ó yẹ kó ní sẹ́ni check síbí ó yẹ kó ní sẹ́ni check Adéwálé ọ̀rẹ́ mi olówó inú wa ọ̀dọ́mọdé olówó ó pretend ni kó lọ kówó lábẹ́ pílò ó ń bẹ́ẹ̀ lọ nìyẹn Orlando jẹ́ gbọ́dọ̀ rẹ nu bàbá Sàlá àgbọ̀gbọ́tẹ̀ èdèrè bàbá Sàlá. Ọlọ́run ṣe mo kú ní pòtù wọn wá gbé táì mi lé wọn bá mú aṣọ mi wọn bá kíkẹ́ mi. I wish to apply. ibi tó ti kọ́ èdèrè ẹja omi tó máa lead ẹ̀ sí. Messenger in your office, sir. Good morning, sir. I wish to apply as a messenger in your office, sir. Good morning, sir. Ó ti tó owó ti mọ́ gbólóhùn mẹ́fà náà ni. ṣe ti àgbọ̀gbọ́tẹ̀ èdè òyìnbó tó gbọ́ ó ti gbọ́ òyìnbó tán nìyẹn. Ó ti sọ ṣé mo bá ti sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé mo fẹ́ gbaṣẹ́ náà. Ó máa dé ní Sátidé tó ń bọ̀ ṣá. Ṣé Sátidé lẹ̀ máa jáde? Sátidé àwọn yẹn jáde. Wọ́n bá retí wọ́n sì wá ní nǹkan kan lè yàtọ̀. Western Union kọ́ Eastern Union ní wẹ́nu ẹ̀. Túbọ̀ fojú sí ìwé rẹ. À ń bọ̀ wá jẹ oúnjẹ bẹ́ẹ̀ dé wa lọ́dọ̀ ẹ èmi àtayọ̀ dìran. Bóyá mo lè bá ṣẹ́ náà wọ́n tó sí wọ́n bí iṣẹ́ wọn ìmúra alákọ̀wé ló sì yẹ kí n mú o ó yẹ bẹ́ẹ̀ wọ́n lọ́n ṣe mo kú ní pòtù wọ́n wá gbé táì mi lé wọ́n bá mú aṣọ mi wọ́n bá kíkẹ́ mi wọ́n kì dá sí kí ìbọnú kẹ̀bẹ́. Good morning, sir. Apply. I wish. Good morning, sir. Apply. Ọmọ ìgbẹ́ngà o. Ọmọ ìwọ́n ti lọ. Láàkúlẹ̀ èbó ìmọ̀ ti sábà lórí. Morris gbẹ́ngà láàkúlẹ̀ èbó jẹ́. Ọ̀rọ̀ mẹ́fà náà sí ni o. Good morning, sir. Apply. I wish for officer for messenger. Ó ti pé ó ti dá wá máa. mo fẹ́ kẹ́ ẹ gbádùn bàbá Sàlá ni o àìgbé bẹ́ẹ̀ wá lójoojúmọ́ mo fẹ́ kẹ́ ẹ enjoy ẹ̀. wọ́n ṣe máa ń ṣeré ìtàgé láyé gba yẹn rèé. Bídèmí Nancy Akíṣẹ̀tẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá rèé. Mr. Man, come here. Mr. Man, ìwọ ni mò ń bá wí arákùnrin tó lọ. Kí ló ń dàgbà? Where is your tax receipt? Kí ló ń pè bẹ́ẹ̀? Àní ìwé orí ẹ̀dà. Ìwé orí? Ẹ jẹ́ ń wá kó mi bóyá mo mú lọ́wọ́. Bó bá mú lọ́wọ́ oṣù ọgbà nìyẹn. Ó ní sà. Kí lorúkọ ẹ? Rọ́bà Jáyẹ̀lá. Ọ̀rọ̀ àtúnyà gbà máa lọ. Good morning, sir. Apply. Wish. Mr. Man, Officer. Ben Ponto ẹ káàbọ̀ o. bàbá, Apply for. bàbá. orí yín o Ben Ponto. Where is your tax receipt? Wípé wọ́n fẹ́ wọ́n ta sí. Ẹ̀dùn bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa rí kọjá lọ mẹ́rin àwọn ta sí. Olùfẹ́ fẹ́ ta sí. Mo ní ìwé ilé ẹ̀dà bàbá. Ìwé ilé. Èmi èé sanwó ilé. N ò ní ìwé ilé. Àníwé orí tẹ máa ń gbà lọ́dọ̀ ìjọba ẹ káàbọ̀ sórí ètò bàbá Prophet Dami Paul. ẹ káàbọ̀ God bless you sir. Prophet Dami Paul ẹ káàbọ̀. Sọmi òye wọlé lórí yín o ẹ
ẹ káàbọ̀ mo kàn fẹ́ káwọn èèyàn sáré gbádùn bàbá àṣàláyé ní kájú wọn gbẹ́tò lọ Prophet Dami Paul ẹ káàbọ̀ sà orí yín. ọlọ́pàá ni ọ ni àbí sọ́jà àbí bó ní tiẹ̀ ti jẹ́. akọ̀wé oníwèé ilé ni mí bàbá. akọ̀wé oníwèé ilé ní ìwọ́tọ̀ wọ bùbá yìí. akọ̀wé àbọ̀ wọn fẹ́ kọ́mọ̀sí pé ọ̀fẹ́ máa ṣe rọ́bà ni o kọ́mọ̀sí pé ọ̀fẹ́ máa dáná níbi tó wà yìí o. ó dáa náà ìgbà tí ọlọ́pàá bá mú ẹ. ọ̀sìn wọ kákí. torí irú yín náà ni ò já wọ kákí. irú wa wò ó. tí irú yín bá ti rí wa nú kákí báyẹn ẹ fẹsẹ̀ fẹ́ ni. wọn ò lè sáré ẹ mọ gbà ṣe kìí ṣe pé wọn gbà. ẹ̀kọ́ dára ní kékeré lágbàlagbà tábàtìrà yẹ ẹjẹ́ akọ ààbò ẹ̀kọ́ ló dá bàbá àṣàlá láàmú bí yìí. fún lásọlẹ̀ bàbá ò kì í gbọ́dọ̀ mọ́fà lásọyà mọ́fà lásọyà. ẹlẹ́mìta gbági are you there? oh yes how are you? I'm alright see you again. it's okay. èèyàn nílò ní ìsinyìí ṣé nítorí pọ́fẹ́ èbó sí ọ ṣé nítorí pọ́fẹ́ èbó sí ọ lọ ṣe wá. ó mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni ṣá. ó sì èmi kọ́ ṣe ibi iṣẹ́ kan lèmi náà ń lọ kí wọ́n bá bá mi ní ìsinyìí ebí mi náà tó ṣiṣẹ́ ìjọba nù ó fi mílẹ̀ mọ́ sọ fún ọ. mi ò bẹ́ẹ̀ mọ̀ lọ ní ìṣojú bàbá. ṣé nítorí pọ́sẹ̀ èbó ranù kan èbó mẹ́ta tó sọ mọ̀sáàmù. mo padà bọ̀ lórí kátàyé yanjú ẹ̀ kátàyé yanjú ẹ̀ kásáré yanjú ẹ̀ mo bọ̀ ẹjẹ́ parí bàbá àṣàláyé yẹ jọ àwọn tẹ́ gbọ́ jẹta wọ́n ń bèrè lọ́wọ́ mi. èbó tó sì sọ mo sì lè sọ ó ní oh yes ìsókè ìwọ lọ́sọ̀ọ̀sì kẹta rí máa létí ìtọ́sọ̀ọ̀sì kẹta. o tí mọ nǹkan kan tó ṣe ẹjọ́ ní ìṣojú. dúró jẹ́ sọ ní ìṣojú. mo ti rántí I'm alright oh yes I'm alright. ìṣojú bàbá. ọ̀fà lẹ́wù yà. ní ìṣojú. mo mílẹ̀ o mílẹ̀ mọ́tò wọ́n ẹ̀ yẹ́sì ara ọmọ mílì ìwọ wọ́n kíw. bàbá ó sá lọ mo níwèé olórí lọ́wọ́ ẹjẹ́ wo tó ṣẹlẹ̀ sí lẹ́yìn ẹ̀ bí ìṣẹ́jú mẹ́rin ló kù wọ́n ti parí ẹ̀ ní. kọ̀mọ́ pé inú gbóni ni mo fara pamọ́ sí ọlọ́run mo dúpẹ́ ọlọ́run ló ti ní ìbẹ̀rẹ̀ ṣiṣẹ́ kọ́ra láti kékeré wọn mọ̀ pé níwèé lé iṣẹ́ láláwọn alọ́kọ́lùwà rẹ̀ wá bá bẹ́ẹ̀ síbẹ̀ ó lè sọgbà ọlọ́run mo dúpẹ́ nígbà ilẹ̀ ọba ìṣúṣà wọn ṣàṣìwọ́ lọlé ó ti kàn lè. ọlọ́ni bẹntimọ́tò ní ugbó yìí o ẹ̀wọ̀ bẹntimọ́tò ọlọ́pẹ́ bẹntimọ́tò ní ugbó wọn tiẹ̀ tí. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kínní mo lè fi ṣọwọ́ sí lórí fóònù ẹ pè mí lẹ́yìn ètò. dáadáa nù tọ́lá mo mọ̀ sí pé bóyá nu mọ́tò làkótì ti bọ́ sọnù. Police, this is one of our boxes. that's all. abẹ́ẹ̀ lásọ. hey baba. mo kí yín káàbọ̀ Bímbọ́. are you the owner of this box? are you the owner of this box? ọlọ́run ló máa ń tọ́ gbé àpótí sínú. are you the owner of this box? answer me. oh yes. now you carry it and follow to the station now. I'm alright. okay carry it and follow me immediately. It's okay. follow me na what's wrong with you now carry it. wípé bó o carry it I say. ẹgbẹ́ lọ ní ìsìn. Wọ́n ní ká tẹ̀lé wọn. wọ́n tẹ̀lé wọn lọ bó. you say you are the owner of the box carry it. oh yes. yes follow me. I'm alright. It's okay. let us go now. kí lọ ní ọ̀sẹ̀ táwọn afẹ́jú mọ́ mi. ṣé aláàrú lọ́ra tìmí mọ́ tìmí gbọ̀ngbọ̀n wọ́n èé sáláàrú sọ fẹ́ ń bọ́ gbèdé tẹ̀sán ni. àgbọ̀ àgbọ̀tọ̀ èdè nìyẹn o Rasheedat Olúwatóyìn ẹ káàbọ̀ o Bímbọ́ ẹ káàbọ̀. àmọ́ ẹ sanwó tẹ̀sán yín ò jìnnà. Bàtà lábẹ́rẹ̀ ti ń wá. ń wá. Bẹ́ẹ̀ ti ń wá bẹ́ẹ̀ gbé àpótí olúwo rẹ̀. ọ̀rí wo lórí mi. Àpótí wo gbèrú. mo sì bọ́ ní bo ni mo ti rí wo n ò ní wo lórí o bẹtimọ́tò mo gbèrú ọlọ́pàá yìí ni ọ̀nà wa mo fẹ́ bá wọn mo fẹ́ parí ẹ̀ kí mo bá tún pílẹ̀ lọ́la wọ́n mọ̀ sọ ìyá ọlẹ́dùnwẹ̀ sọ́ra rẹ ọ̀tún dé o. Bẹ́ẹ̀ gbé àpótí wo gbèrú. mo ní tọlọ́pàá yìí ni àbí ẹ̀gbọ́n àlàyé ni. Ìrẹsẹ̀ kọ́ ọlọ́pàá ń tẹ̀lé ẹ lẹ́yìn. mo ń ṣe lọ tẹ̀sán ńlọ́làpótí rẹ̀. Ebùrú màá lásán ráyà rẹ̀ lẹ́ níyàn. pé lọ́ọ́ sọ fún. Màá lásán bọ ṣé ò jálè o. n ò mọ̀ rán sí yasala. mo rọra tèmi ọkùnrin ìwé èso lè rọra tèmi o ọ̀sán ni ràn án ni àbí. ẹ má bínú ẹsẹ̀ tó kú lélẹ́yìí last part ló máa wọlé Ndokari Ama Ndokari Marsh welcome to the show I can see you. I went on investigation, sir. Where are you busy? I went on investigation. àgbọ̀ gbọ́tẹ́ èdè bàbá àṣàlá. Yes, sir. And this is a suspect, sir, who claims to be the owner of one of the stolen boxes of the complainant, sir. Ah, yes, sir.
Mr. Man, are you the owner of the vault? Oh yes. Ọlọ́run lọ́mọ ẹ̀ tó làpótí wọn ní àwọn sá ẹ fún lówó Very ọlọ́run. confident, sir. It's a rogue. You will prove it before the magistrate tomorrow morning. Am I right? And you may be sentenced for it. Ìṣe òkè. Ọlọ́run lọ́sìn máa ń tọ́ O.C. bẹ́ẹ̀ Yes, ni sir. ìpawó aláàrú fún mi ni. Detain the man. Okay, sir. Come on, sit down there. Wípé wà ẹ bẹ lọ́ra tì mí. Bloody road. Tẹ́ẹ̀nì mi ń wọ èso le. Shut up! Bloody room. Ń wọ èso le. Ẹ ṣe wá tẹ́ẹ̀nì mi ń bọ̀ ní bọ̀ pé nǹkan. Sọ àbẹ̀ sanwó mọ́ ni. Àdìsá máa wúlẹ̀ o. Ọ̀rẹ́ mi ni wọ́n sá mọ̀ wọ èso le. Ìyá Sàláì mi rèé wẹ̀ sànú mi o. Wọ́n èso le. Ó tó jẹ́ sọ̀rọ̀. Wọ́n tẹ́ẹ̀nì mi sí ẹ̀yìn káńtà ní. Ó tó jáde. Mọ́lẹ́sà, ẹjọ́ sá ọ̀rẹ́ wa ẹ̀dá bá wá bí. Kí ló ti ṣe tí wọ́n ti dé ìfowó ló ti jẹ́? Iṣẹ́ ni mo ní mọ̀ wá lọ àwọn kan oníwèé ilé ló lé wọn gbó. Ibi tí mo ti fẹ́ máa jáde nínú gbó ni mo wá rí ibẹ̀ tí mọ́tò kan. Mo ń yẹ̀wò wọn tí ìgbé kó mẹ́tọ́ ọlọ́pàá yìí dé. Ó sì ní ìran ní bóyá mo jalè ńgbà náà ni mo sì rán làǹbájọ ń bọ̀. Àwọn ọlọ́pàá wá mú ẹ. Kò tẹ̀ ló mú mi. All right. The man said he's the owner of this property. Oh yes. And he must appear before the magistrate tomorrow morning. Probably he may be sentenced for it. Ìṣe òkè. Kí ló ń sọ lẹ́nu? Ẹ ṣe ìbò sí mi mọ̀ ń tẹ ìbò dá lónìí. Dákẹ́jáde ìbò wo ló ń dá lóhùn? Kí ló wà tó ń wí ní ìsìn? À ń ṣe ìbò síra wọn. àgbọ̀ ọ̀gbọ́tẹ̀ẹ̀dẹ̀ àgbọ̀ ọ̀gbọ́tẹ̀ẹ̀dẹ̀ tí wọ́n gbà ní lásìkò bọ́jà ṣe ń bàbá Sàlá ọ̀pẹ́lọpẹ́ Àdìsá tó gbà á lẹ̀ a ti padà sórí ètò báyìí. This kind of blessed be your holy name. Praise Channel presents African Mega orin tẹ́ ń gbọ́ yóò dùn mọ́ yín àbí? to praise your way Yes. for mega miracles. mo kí bàbá wa Prophet Dami Paul mo kí wọn sórí ètò yìí ẹ káàbọ̀ sáà àlàáfíà lẹ́wà ẹ ṣeun ètò Ṣọ́wọ́n Yàrá a máa ń ṣe ní Monday to Friday láago kan ní Maryland time tó bá jẹ́ Nàìjíríà ní aago méje nìyẹn no aago mẹ́fà tó bá jẹ́ UK aago mẹ́fà yes tó bá jẹ́ Texas ní bóyá bíi Houston aago méjìlá so a máa ń ṣe Monday to Friday ẹ̀yin tẹ́ join wa tẹ́ bá yẹ join wa bá wa share rẹ̀ ẹ káàbọ̀ mo kí Bímbọ́ náà o ẹ kú àbọ̀ Ndokari mo kí yín ẹ káàbọ̀ Ọlásùnkànmí Àríyìbí ẹ ṣeun tẹ́ ẹ pé gbogbo wọn kátàyé yanjú ẹ̀ Joy Unspeakable mo ń sọ lẹ́ẹ̀kan mo ní prógámù yìí program tẹ́ ń wò yìí gbogbo ibikíbi tẹ́ ti ń wò ó Maryland láti máa ṣe o Maryland ISV ní Maryland 6706 Annapolis Road ISV Maryland ọjọ́ wo ni Friday to Saturday 30th to 31st March 2018 9 p.m. to 3 a.m. daily ẹ̀ẹ̀mejì ni wọ́n ṣe Friday wọ́n ṣe Saturday yes 9 p.m. to 3 a.m. daily host wa Prophet Dami Paul ni o àwọn ni host wa kátàyé yanjú ẹ̀ Gospel Network gbogbo yín la pè ẹ wo àwọn olóríire wọ́n tó lọ bàgẹ́ wọ́n wọ 20 àtàwọn other minister of God àwọn náà wà ń bẹ̀ yẹn gbogbo wọn náà máa wá ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ o lọ́jọ́ Friday ọ̀la ní ọ̀la ẹ káàbọ̀. I never see a typo. wọ́n ní ká mọ̀ ní happy Easter in advance Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ ṣé happy Easter in advance igwe ni ta ló tún dàbí Ọlọ́run kò sí sọ́lọ́run tó dàbí Ọlọ́run wa. bàbá ti parí ètò yìí ẹ lọ sórí Facebook ẹ tẹ Dayọ̀ Agboola síbẹ̀ ẹ wò ó ẹ subscribe fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe advertisement mo ní advertisement wa kọjá bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè bá ń ṣe advertisement yẹn l'Amẹ́ríkà báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lóde òní tó mọ́ kò sẹ́ni tó lè bá yín ṣe a lot of people wọn jókòó sí di tẹlifíṣàn mọ́ mídíà yìí náà là ń lò ó
mo ní bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ advertisement yín lórí Facebook bẹ́ẹ̀ ló máa wà lórí YouTube ẹ bá lọ sórí application wa Dayo Agboola rédíò ẹ máa rí advertisement yín bẹ́ẹ̀ lórí rédíò station wa gangan fúnra rẹ̀ ẹ máa gbọ́ advertisement yín bẹ́ẹ̀ ẹ̀ tẹ́ bá lọ sórí website wa dayoagboola.com ẹ máa rí advertisement yín bẹ́ẹ̀ owó kókó lóde là ń gbà o a ti máa bá yín ṣe advertisement ẹ pè wí lẹ́yìn ètò Adémọ́lá Pastor Titus ẹ káàbọ̀ sórí ètò mo rí yín Adémọ́lá Pastor Titus ẹ kú àbọ̀ ṣọwọ́ yàrá aago 2 kọjá ìṣẹ́jú ó kọjá ogún ìṣẹ́jú lọ́dọ̀ wa ń bí ibikíbi tẹ́ ẹ bá wà aago kan aago oríṣiríṣi aago ó kọjá ogún ìṣẹ́jú ni ohun tá a mọ̀ láàmọ̀ ẹ tó ń sìngbà kò lówó lọ. Visa na double, truck na double, baby na double, everything na double, everything na double. Na only husband and wife be one no be two na one. You hear me so? Husband one, wife. ẹ pàdé wa tó bá di láago 4 àbọ̀ lónìí aago 4 àbọ̀ ẹ pàdé wa àwọn èèyàn táwọn wò lọ́wọ́ ó wọ 173 Jésù Olúwa o ẹ máa ṣeun kátàyé yanjú ẹ̀ 183 185 àwọn kátàyé yanjú ẹ̀ náà ń wọlé ẹ wọlé ìtàn fi ń wọlé lórí ẹ̀ Pastor Dami ẹ ṣé gan ni o Dami Goldnessing mo mà rí yín ẹ kú àbọ̀ mo ní ká yẹn pàdé wa ní Baltimore Maryland ISV lọ́la sátidé ẹ tètè dé o torí ọ̀lùyẹ onígbèrò ẹ tètè dé èrò bíbà ọjọ́ kan àdúrà ọjọ́ kan ìyìn àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ wo ẹjẹ òwe àmọ́ lè rí ebi orí kà dáadáa ẹ má bínú orúkọ yẹn sá sínú background ẹni fojú mẹ́rin là ń lò Dami Goldnessing mo rí yín o ẹ ṣé Adémọ́lá Pastor Titus mo rí yín ẹ káàbọ̀ Debbie Umar láti Nàìjíríà mo rí yín o ẹ káàbọ̀ God bless you yes orí ṣọwọ́nyá náà la wà o tó bá di ọ̀la ẹ pàdé wọn láago kan fún special program Good Friday Jímọ̀ Olóyin wọ́n ní Láre Tẹríba náà wà lórí ètò Láre Tẹríba Kúnlé Fújì òkè àwọn olórin tó ń bọ̀ lẹ́rìí yẹn o Láre Tẹríba Dékúnlé Fújì Abẹ́ Jẹ́jẹ́ ẹ gbúdọ̀ mísì ẹ o alẹ́ ọ̀la àti sátọ̀dé ni ó máa látọ́bọ́gí ó máa wọ mínísíkẹ̀t ó máa ṣá prápra ẹ pàdé wa bẹ́ẹ̀ àwa gan wà bẹ́ẹ̀ náà a máa wà bẹ́ẹ̀ ẹ pàdé wa bẹ́ẹ̀ Joy Unspeakable kátàyé yanjú ẹ̀ kásáré yanjú ẹ̀ kátàyé yanjú ẹ̀ network yes ó sì wá ní Prophet Dami Paul bẹ́ẹ̀ ni Prophet Dami Paul ẹ pàdé wa bẹ́ẹ̀ lọ́la. mo ní tó bá di ọ̀la ní Jímọ̀ Olóyin ẹ pàdé wa fún special program lọ́la Jímọ̀ Olóyin Bákàrẹ̀ Olúwaṣeun mo rí yín o wọ́n ní you too much brother ẹ màmá ṣeun ògo Ọlọ́run ni o àtògo yín mo dúpẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ bá ti download application wa ẹ lọ download ẹ̀ Dayo Agboola rédíò yes ó wà lórí Google Play Store ẹ lọ download ẹ wò wá lẹ́yìn ètò Jésù ló ṣe ẹ ṣé gan ni ẹ lọ sórí YouTube ẹ kàn táàpù Dayo Agboola síbẹ̀ tẹ́ bá ti subscribe notification ó máa notify yín anytime náà wá ti fi new video síbẹ̀ ẹ gbọ́dọ̀ mí sí ẹ bẹ́ẹ̀ bá ti ń wọlé ètò ẹ jẹ́ mọ́ lórúkọ yín kí akọ́lẹ̀jì yín ẹ ṣé. mo pe ẹ̀yin ilé iṣẹ́ ẹ̀yin ilé ìjọsìn ẹ̀yin ẹlẹ́gbẹ́ ẹ wá gba airtime o bó jẹ́ 30 minutes ni ẹ wá gbà á bó jẹ́ 1 hour ẹ wá gbà á
mo dá yín lójú mo fi dá yín lójú pé káàkiri àgbáyé láti ní response àwọn èèyàn tó ń pè wá àwọn òyìnbó gangan tó tẹ̀lé jẹ́ fún tí wọ́n gbọ́ Yorùbá àwọn gan ń wọlé àwọn ará Asia ń wọlé àwọn ti Europe ń wọlé àwọn Arab gan náà ń wọlé Africa ń wọlé America ń wọlé gbogbo continent náà ti ń wò wá ṣe mọ̀ pé ayé internet láwà kì í ṣe frequency radio so everywhere ni ẹ̀yin tẹ́ bá fẹ́ time ẹ máa bọ̀ kó tó di páyé tán àwọn èèyàn ti ń búkú airtime wa ẹ máa bọ̀ Dayo Agboola Radio TV ni Babalota Digital Studio láti beam live to the world yes mo ní ẹ̀yin pásítọ̀ tẹ́ bá fẹ́ ṣe album jáde àbẹ́ fẹ́ ṣe preaching yín ni tó dẹ̀ máa ní studio effect pẹ̀lú gbogbo background ẹ máa bọ̀ Babalota Digital Studio wà ń bí ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lórí 443 760 8578 443 760 8578 ṣùgbọ́n sórí ètò dáre pé ẹ pè 443 410 2427 ojú òpó wa wà ṣíṣílẹ̀ 443 410 2427 Prophet Dami Paul ẹ lè pè kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kẹ́ invite wọn yes àyè wà a máa gbé yín sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ lè pè wọlé kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ 443 410 2427 ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyáre. One more time. I said higher, 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 higher. Ó ní ara àwọn ètò tá a ní ó ní ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ẹ pàdé wa láago 4:00 lónìí lórí ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ìwé táǹkà náà ògbójú ọdẹnu gbórúmọlẹ̀ ní àwọn ìtàn tá à ń gbọ́ngbà yẹn ó kọjá be careful ó sẹ́lẹ̀kẹjọ wọ́n láìkẹ́ mo rí yín mo rí bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ God bless you. èmi ó gbóni yín màá tún gbóni ní ìsìn ẹ̀yin church lọ́ba wá gba airtime a mọ̀ pé time tó bá ṣe yẹn orin Christian ló máa bá yín play bó dẹ̀ jẹ́ yín mùsùlùmí ni a mọ̀ pé orin mùsùlùmí ló máa bá yín play bó dẹ̀ jẹ́ yín ẹlẹ́sìn tibẹ̀ náà ni tọ̀dún tó sì la ṣe o orí Ọlọ́run náà la gbélé lórí Ọlọ́run ló dá wa so ẹ máa bọ̀ ẹ wá polówó ọjà yín ẹ máa bọ̀ ẹ wá gba airtime àyè wà nílẹ̀. This is the size of my God. Orin ni mo fẹ́ play yìí ara àwọn orin tá a fi kọ́ wá wà rere nígbà wà kékeré orin jáde ní 80s ọmọ mi ṣeun rere ta ló lè sorúkọ ẹ tó ṣọ́ fún mi màá play fún yín ẹ sorúkọ artist yẹn ẹ má lọ ju wò lórí Google o òrè. àwọn orin tó fi máa ń kọ́rẹ́ ti wà lélẹ́yìí. ọmọ mi ṣeun rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára o ìyá mi máa ṣeun rere gbàdúrà fún mi bàbá mi máa ṣeun rere gbàdúrà fún mi ọmọ tí bá wùwà burúkú wá ní yàrá lọ́kọ ọmọ tí bá wùwà burúkú wá ní bàbá rẹ̀ lọ́kọ. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ní UK ó ṣí 0% 0/100 ó ṣí gàlàlà ẹ̀bí ẹ̀dùn agólì kọ́ Adéwálé Ọlọ́lá ni.
dáhùn ọmọ mi ṣe rere ní tẹ́tù ẹ̀ kí lorúkọ artist tó kọ́ lórí ètò Ṣówónyá la wà o Dayọ̀ Agboola Radio TV beaming to the world live from Babalonta Digital Studio yes Baltimore làwọn wà o Maryland ibẹ̀ láti ń dábí ọwẹ́ ẹ̀mẹ́ tó kọrin yìí ọmọ mi ṣe rere tẹ́tù ẹ̀ Christian Ẹsẹ̀ Ìgbókùé olókọ́ Christian Ẹsẹ̀ Ìgbókùé Christian Ẹsẹ̀ Ìgbókùé lókọ́ ọmọ mi ṣe rere. Tẹ́tù eléyìí Ebenezer Obey ló kọ́ bẹ̀kí ni tẹ́tù orin eléyìí nípa ráńdọ̀ ọ̀bẹ tó wá o Ebenezer Obey ló kọ́ eléyìí ṣùgbọ́n kí ni tẹ́tù ẹ̀ sọ fún wa mo ní ẹ má gbàgbé ẹ pàdé wa Joy Unspeakable lọ́jọ́ Friday àwọn olórin bíi Abèchéché Dékúnlé Fújì Láre Tẹríba gbogbo ọ̀nà máa wà ń bẹ̀ ẹ pàdé Prophet Dami Paul yes àdírẹ́sì ìbẹ̀jẹ̀ sọ fún yín 6706 Annapolis Road Hyattsville MD tẹ́ bá ti bí Hyattsville sí ó máa gbé jáde 6706 yes ẹ pàdé wa ń bẹ̀ níjọ́ Friday àti Saturday láago 9 lójoojúmọ́ aago 9 alẹ́. Mo ní kí n tájú eléyìí Ebenezer Obey ló kọ́ kí ni tájú ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ káàpọ̀ ẹ̀ síbẹ̀ yẹn àbí kẹ́ ẹ pè wá sórí ètò ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Sùnbọ̀ Akítì ọmọ wọn nílé Balógun l'Oǹdó ẹ kú àbọ̀ àyàn mi àyàn bóò ni ẹ káàbọ̀ màmá wí pé ẹ tó wá bómi ìṣọwọ́ ńkọ́ ó bóúnjẹ ẹni tó bá oore ọ̀fẹ́ ńkọ́ ó sì bá dùà ẹ káàbọ̀ sórí ètò Adéwálé ó ní Christian Ẹsẹ̀ Ìgbókùé ó ti pẹ́ jù ta ló kọ eléyìí Ebenezer Obey ni kí ni tájú ẹ̀. Kí ni tẹ́tù eléyìí tó ń kọ lọ́wọ́ yìí Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi Cambridge kí ni tẹ́tù orí eléyìí orí ni mo fẹ́ gbé sí nísìnyí tí máa gbé sí ẹmọ̀ pé tó ti ń lọ bí parí nìyẹn èmi dẹ̀ máa ń fẹ́ kí n máa gbé sí kó máa ró nílé wa nílé tèmi nílé tiẹ̀ agogo ayọ̀ kó máa ró Ayéfẹ́lẹ́ ló kọ́ òun àti Jẹ́gẹ́dẹ́ tó ń lùlù Jẹ́gẹ́dẹ́ náà ń kọrin Jẹ́gẹ́dẹ́ onílù Jẹ́gẹ́dẹ́ lù dáadáa òdìdí Jẹ́gẹ́dẹ́ kọ́ dáadáa agogo ayọ̀ ni o bó bá ṣe ń ró lọ́ọ̀dẹ̀ mi ló máa ró lọ́ọ̀dẹ̀ yín ló máa ró lẹ́nu iṣẹ́ wa ibikíbi tá a bá wà yes agogo ayọ̀ tí bá ti gbé sí ẹ mọ̀ pé tó ti ń lọ bí kòńkòdó nìyẹn orin tá a mọ́ round up nìyẹn agogo ayọ̀ kó máa ró lé wa lálẹ́ wù abracadabra. Jẹ́gẹ́dẹ́ oró kòkó kó máa ró
Ọ̀jẹ̀dàpọ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé mo rí yín o mo rí yín gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lórí aago lórí page àti àwọn tó ṣe àrẹ̀ fún tí mi ò rí yín ẹ má mà bínú sí mi ò lórúkọ yín ni o mo máa ń like àti akọ́lẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ṣe ń wọlé gbogbo wa la wà important because tẹ́ bá sí ń bẹ̀ tẹ́ àkàfẹ́ máa sọ̀rọ̀ sáyẹ́ fẹ́ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kan tó ń wọ 180 200 yẹn inú mi ń dùn ká ní mo rí yín ni màá máa kọ orúkọ yín lọ kò ní sún mi kò ní rẹ̀ mí iṣẹ́ mi ni èdè iṣẹ́ mi ni agogo ayọ̀ rẹ o kó máa ró lé wa kó máa ró lé yín ibikíbi tẹ́ ẹ bá wà kágo ayọ̀ máa ró agogo ayọ̀ kó máa ró agogo ayọ̀ kó máa ró níbikíbi tẹ́ ẹ bá wà Adékọ́lá Ọ̀jẹ̀dàpọ̀ ẹ ṣeun o ẹni well done ẹ̀yin náà well done ṣe bẹ́ẹ̀ ilẹ̀ wa tá a fi rí wa ẹ ṣe ẹ máa log lórí péjì wa lójoojúmọ́ everyday la máa ń ṣètò ètò ilé tá à ń ṣe lọ́wọ́ yìí náà pè ní ṣọwọ́nyá aago kan sí aago méjì àbọ̀ la máa ń ṣe ní Maryland time bóyá Texas lẹ́wà ní o àbí Chicago àbí kínní time yìí change Texas time aago kan Nigerian time aago mẹ́fà UK time aago mẹ́fà Canada time aago kan ibo tún ni Ghana time aago márùn-ún yes ẹ máa log in sórí ẹ máa rí wa everyday then aláwọn ọdẹ àwọn ètò irú eléyìí tó máa ṣe lónìí àyọkà ọ̀la our heritage láago 4:00 àbọ̀ pẹ̀lú ìfẹ́ mi pọ̀ tó bá di Monday VIP ni ibẹ̀ láti máa ń gbé àwọn òṣèré jàǹkànjàǹkàn wá mi ò tí ì ní sọ ẹni tá à ń gbé bọ̀ níjọ́ Monday máa sọ yẹn fún yín lọ́la Olúwaṣèyí Àfọlábí pleasure possibility mo láàkì orúkọ ọ̀hún táì mo láàkì ẹ̀ ó dùn mọ́ mi Olúwaṣèyí fún mi Àfọlábí mi pleasure ìrọ̀rùn ìgbádùn possibility ó ṣeé ṣe kí ló dé bí ó kọ mí náà nù Adédayọ̀ Agboola owó ní kókó Amírèdélé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò wa o ó pẹ́ yín díẹ̀ lónìí ẹ káàbọ̀ Ṣọwọ́nyá náà ni ẹ pàdé wa lọ́la fún special program lọ́la láago kan Maryland time aago 6 Nigerian time ẹ pàdé wa fún Good Friday special edition bá a ṣe parí yìí ẹ lọ sórí YouTube ẹ lọ tẹ́lẹ̀ Ayọ̀ Agboola síbẹ̀ ẹ bá wa subscribe so bàbá ṣe ń ṣe program ẹ máa rí bàbá ṣe ń ṣe ẹ subscribe ẹ tẹ notification Emmanuel Ọ̀hámẹ́sì ẹ mọ̀mọ́ káàbọ̀ àwọn èèyàn ò fẹ́ kí n lọ lórí ètò yìí a ń láti prepare fún ètò míì tó ń bọ̀ ẹ dákun ètò ń bọ̀ láago 4:00 àbọ̀ àti ètò studio ibi tẹ́mi lórí kan náà máa lò ọ̀tọ̀ níbi tó máa lò ẹ jọ̀ọ́ Olúwaṣèyí Àfọlábí pleasure possibility ìgbádùn la wà yes ìgbádùn kẹlẹlẹ ni ó kọjá be careful mo sọ lẹ́ẹ̀kan mo ló máa fa látàdá ní ó máa ta sánsán ó máa sá prápra agogo ayọ̀ kó máa rọ́lé wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́jọ́ ìwà o lọ́kùnrin lóbìnrin ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ́ mọ̀ nídìí ẹ̀yin lẹ́ẹ̀máa wò wá àwa aládé máa wá tá a máa bá yín lórúkọ Jésù nípa nìkankan pẹ̀lú ẹ jẹ́ pàdé níbi prógrámù kátàyé yanjú ẹ̀ lọ́la 6706 Annapolis Road Hyattsville ní Maryland láago 9 sáago 3 òru bákan náà lọ́la ní ọjọ́ Saturday aago 9 sáago 3 òru àwọn olórin tó wà ń bẹ̀ wọ́n bẹ̀ tọ́gọ́rùn-ún èmi gan wà ń bẹ̀ Babalóńtà ń bọ̀ ń bẹ̀ Babalóńtà yín Babalóńtà 1 ó ń bọ̀ ń bẹ̀ ó yá ẹ máa gbádùn orin lọ. What shall we do today?
do today? I will lift up my voice in praise. I know. You are always there for me. Almighty God, you are my only one. No matter what I face, my success comes my way. I will praise the Lord. Oh yeah, lift him up. Lift him up. The King of Kings. Lord of Lords. Rose of Sharon. And the Soki. Loki. Loki. Soki.